mo forí balẹ̀ nígbà mi kó máa ṣe. ẹ tọ́jú yàgà àjíwọ̀ tútù dáadáa. àbí ifá gbèmí kò ní ẹ̀ àga ṣùgbọ́n náà wọ́n bá. ifá gbèmí lẹ́yọ̀ lẹ́yọ̀ báyìí. ifá gbèmí.
sùn lórí omi ní ìwà ẹ̀tì nígbà àgbọ̀n. Ó tó àgbọ̀ ìyá mi àgbàlagbà orúkọ lè jẹ́ wẹ́ẹ̀tì nígbà àgbọ̀n. Ẹ̀fọ́ tó yìí ó ayé mi lò ó. Tó yìí ó ayé mi lò ó. Bẹ́ẹ̀ ọlọ́run mi gbé kalẹ̀. Sí ọmọ ọba ìṣàkà mákàn bóyè sí àyà ọmọ ajé lára bá sọdún ṣàárẹ̀ o òpè káwá bá wọlé ṣàárẹ̀ o kà mákàn bóyè sí.
Okay, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.